Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àkànṣe oore ọ̀fẹ́ èyí tẹ́ fún wa lónìí. A dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ ṣé, nítorí pé àánú yín ìyẹn dúró láéláé. Ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run àgbáyé lónìí, Olúwa ẹ gbà ìyìn wa. Lẹ́ẹ̀kan sí àmàtúndé adébíṣe wa láti gbàdúrà. Adé láti fi ẹ̀dùn ọkàn wa hàn yín ní orúkọ Jésù Kristi. Ọlọ́run yóò gbọ́. Mo ní Ọlọ́run yóò gbọ́ àdúrà yín. Bí agbára Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ lọ́jọọjọ́, lórúkọ Jésù yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí lónìí. Ògo Ọlọ́run yóò fara hàn. Agbára wà láàyè Ọlọ́run á ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, mo tún láyọ̀ láti wí fún yín pé ògo jẹ́ ti Ọlọ́run lónìí, nítorí oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa. Torí àkànṣe, mo pè ní àkànṣe lẹ́ẹ̀kan, àkànṣe ni o. Torí pé nígbà tí a bá ń wo ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí, ó yẹ ká mọ̀ pé àánú Ọlọ́run sì ń ṣiṣẹ́ lórí wa. Mi ò ní ìfilọ̀ tó ṣe pàtàkì lẹ́nu torí pé iṣẹ́ wa pọ̀ díẹ̀. Màá defer àwọn ìfilọ̀ yẹn di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé pé countdown fún fire conference wa ní December ọdún yìí, ó máa bẹ̀rẹ̀ ní November 1, about almost 60 days countdown la fẹ́ ṣe. Àádẹ́ ti múra sílẹ̀ tán. Ẹ dákun tí a bá sì ń share ẹ̀ fún yín, ẹ jọ̀ọ́ ẹ̀yin náà máa ràn wá lọ́wọ́ láti bá wa share ẹ̀ sí orí àwọn platforms yín gbogbo. Torí pé mo wòye pé a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láràndì wa nínú ẹ̀ tẹ́ ń gbọ́ mi tó yẹ pé platform yìí gan fẹ́ ju tiwa lọ. Ìtẹ́ bá rí àwọn followers ẹlòmíì lórí Facebook, lórí Twitter, lórí Instagram, èèyàn àwọn ẹ̀ try o. So ẹ̀yin tí ẹ ti mọ̀ ń ṣe yẹn ẹ ràn wá lọ́wọ́. Ìfilọ̀ kejì náà ni pé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí prayer radio tuntun, another platform gbá pátápátá ni. Yorùbá dẹ̀ sọ fún wa pé a take wa ní weeks kì í ṣe days o. Ìdí ẹ̀ ni pé iṣẹ́ pọ̀ gan-an lọ́rùn wa, tètè ń bọ́ sí time tí iṣẹ́ máa ń pọ̀ jù la máa la wà ẹ̀. Ṣùgbọ́n a máa wá àyè àdè máa ṣe so àti bẹ̀rẹ̀. So tá bá ti parí ẹ̀ a máa ṣe announcement ẹ̀ fún wa ní agbára Ọlọ́run. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ìjì gbọ́ràn sí àṣẹ Jésù. Storm obeys Jesus' command. Ìjì ó gbọ́ràn sí àṣẹ Jésù. Ṣé rí ọ̀rọ̀ tí mo sọ yẹn pé ìjì gbọ́ràn sí àṣẹ Jésù yẹn, kì í ṣe pé mo kàn sọ kí inú wa lè dùn tàbí pé ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ èyí tán ń sọ, wọ́n kàn ń sọ torí pé iṣẹ́ wọn ni pásítọ̀, kì í ṣe pé wọ́n gbàgbọ́ nù nǹkan tí wọ́n ń sọ. Wọ́n kàn ń sọ láti ṣàfi ó yẹ kó ti yé wa. Mo ń ka pépà lẹ́jọ́ mẹ́ta pásítọ̀ abunú kan ní Nàìjíríà ó ní kẹ́nìbọ̀dì má gbàdúrà fún Ísírẹ́lì. Ó ní ẹ̀ tó bá gbàdúrà fún Ísírẹ́lì òun á jẹ́ kó yóò di. Kí làwọn wọ̀nyí mú gan? Kí náà mú gan? Ṣé pé ó pè é ní pásítọ̀ ni, ṣùgbọ́n mi ò rò bóyá ó ka Bíbélì rí. Just mo kọ́ sọ̀rọ̀ yẹn fún àwọn dáàdì kan, wọ́n ní ṣó possible ṣá. Ó possible ṣá. Àìmọye pásítọ̀ tí kì í ka Bíbélì kó ohun tí ẹ̀ nóye ẹ̀ gan. Nígbà tí Bíbélì sọ pé kí ká gbàdúrà fún ire Jerusalem, àwọn tó bá fẹ́ yóò wá ṣe rere. Bíbélì sọ bẹ́ẹ̀ ní clear terms, kò sọ lówe. So òtún rẹ̀ mo sọ fún wa pé mò ń sọ̀rọ̀ yìí kì í ṣe kéyà mò ń sọ out of pé kákàn sọ̀rọ̀ ṣàìrọ̀ o. Mò ń sọ torí pé mo gbàgbọ́ nínú ohun tí mò ń sọ ni. Ṣẹ́rí mo máa ń sọ ṣẹ́rí tí èèyàn bá ti rí solution sí nǹkan, ìyẹn ò túmọ̀ sí pé kíní ò ní solution. Mo máa ń sọ dáadáa pé mi mà ti rí solution, ìyẹn ò ní kò sí solution fún. Ìmọ̀ kan ló kàn kù láti ní lórí ìṣòro yẹn ká lè rí solution fún. Nǹkan tó máa ń sábà ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ máa wò ọ̀rọ̀ Jóòbù, solution wà fún dáadáa ṣùgbọ́n kò ní ìmọ̀ tó máa mú solution yẹn wá. So nínú ìgbé ayé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, ẹ̀rí a tún kọ́ ìmọ̀ tuntun lónìí. Ìmọ̀ tuntun tá a máa kọ́ lónìí yẹn òun ló máa mú kí ìjì ayé wa kó pa lọ́lọ́. A mú kí ìjì ayé wa kó ibẹ̀ gangan ni ibẹ̀ ọ̀tún mo sọ yẹn bẹ̀ láti máa bẹ̀rẹ̀ àdúrà yìí. Ṣé rí kinní kan wà táwa Kìrìsìtẹ́nì tá a miss repeatedly. Ó dẹ̀ jẹ́ ìkórìtà ìkùnà ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì tá a miss yẹn. Gbogbo in fact mo fẹ́ lè sọ pé gbogbo Kìrìsìtẹ́nì òun ló miss yẹn. Kí ló ta fi miss nǹkan tó clear báyìí tí ọ̀rọ̀ tí Jésù ti sọ pé ó yẹ kó ti yé wa. Ó dà John chapter 16 verse 33. John chapter 16 verse 33.
ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni ó ní nǹkan wọ̀nyí ni mo wí fún yín tẹ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi nínú ayé ẹ̀yin ò ní ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé ẹ dákun mo bẹ̀ wá. Ǹjẹ́ Jésù promise pé nínú ayé a ò ní ìṣòro kankan? Oh God. Ẹ wo middle name ayé ṣẹ́ni ayé ta wáyé tó bá jẹ́ pé wọ́n fún lórúkọ middle name ẹ̀ ìpọ́njú ló ẹ̀ kàn pé ìṣòro ló ẹ̀ kàn pé bẹ́ẹ̀ rí ni ìṣòro ni ẹ̀rí wọ́n jẹ́lì dókítà kan for life ní ànákọ́ni lánàá náà ní Nàìjíríà bí wọ́n jẹ́lì ẹ̀ for life wọ́n á lọ wo dókítà kì í ṣe dókítà etí kì í ṣe dókítà ojú specialist gidi ni tó ń bá wọn yanjú ọ̀rọ̀ cancer. Imagine ẹ̀rí ó dẹ̀ molest ọmọ 15 years ó molest repeatedly fún bí ọdún kan. Imagine ṣé òye láàánú kò ní ni ẹ ti mọ̀ pé inú ayé ìpọ́njú ni torí pé ìwọ dáa fine mọ́mì ìwà yín dáa èmi gan mọ̀ yín dáadáa dádì èèyàn rere ni ṣùgbọ́n ṣé gbogbo àwọn tó wà bí iṣẹ́ yín èèyàn rere ni wọ́n ṣé gbogbo àwọn tẹ́jọ́ ń gbélé gbogbo wọn ló ní inú kan even ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ ti jọ́sìn níjọ́ Sunday tó kọjá ṣé fẹ́ sọ pé gbogbo àwọn tó wà ń bẹ pátápátá ẹ̀mí mọ́ náà ní. So ó ń sọ fún wa wípé Jésù sọ fún wa pé inú ayé a máa abẹ́ ṣe bóyá kàkà lóyìnbó kẹ́ ẹ lè mọ̀ ni ó ní these things I have spoken to you that in me you may have peace in the world you will have tribulation you will ẹ máa ní ìpọ́njú ó ti sọ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ pé wọ́n á ní ìpọ́njú nínú ayé orúkọ táyé ń jẹ́ nìyẹn ṣùgbọ́n òkodoro bẹ̀ ni pé ẹ má bẹ̀rù ẹ má fòyà ẹ má mìkan torí pé ìṣẹ́gun wà lọ́wọ́ Jésù. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu pé àwọn kìsẹ́ni bá ṣe mísì ẹ̀ over and over kí dẹ́ ṣẹ́bi wá àwọn ìwàásù orí burúkú táwọn pásítọ̀ wọ̀nyí tó ń wà lójoojúmọ́ yìí ó máa ń irritate mi gbà mí. Wọ́n máa promise wa lóhun tí Jésù sọ wọ́n á ní tàbá bá ti mówó wá ó ti yanjú bí ìwà jẹ́ pé solution yẹn àwọn ló ní wọ́n á ní ṣáà ti mówó wá ẹ ṣáà ti sanwó ẹ ṣáà ti lọ ra dùrù ẹwẹ̀ iná máa ra màálù nínú ìkórè mọ́mí kan sọ mi ó láì mọye màálù táwọn ra fún ìkórè àmú láyé mi o mi mẹ́rin jẹ mọ́ ṣá kó kẹ́kàn kan bá mi converse sí turkey tàbí chicken kẹ́ máa supply mi ṣá ìbá tiẹ̀ pay yẹn mọ́jọ́ ti mọ iye chicken tó wà nínú màálù kan ni ó mà ṣe o ibi tá ti bèrè àdúrà nìyẹn a sọ fún Ọlọ́run torí pé ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tí a bá ti ní ìṣòro ráńpẹ́ báyìí a máa ń sọ ìgboyà wa nù ìgboyà yẹn dẹ̀ ni ló wà important jù sí God ó dẹ̀ jẹ́ ká gbàdúrà náà kí n tó ṣàlàyé ọ̀rọ̀ ìgboyà fún yín Jésù Olúwa ẹ fún mi ní ìgboyà tó ń pín nínú ìṣẹ́gun yín nínú ayé yìí ìgboyà tó ń pín nínú ìṣẹ́gun Ọlọ́run tọ́lọ́run bá fún yín ẹ gbádùn ayé yín jù báyìí lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Oh Lord, give me the confidence that taps from your victory in this world. Ẹ fún mi ní ìgboyà tó ń pín nínú ìṣẹ́gun yín nínú ayé yìí ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ìgboyà tó ń pín nínú ìṣẹ́gun yín lórúkọ Jésù ló ẹ fún mi nínú ayé yìí Olú ẹ fi fún mi ní orúkọ Jésù Kristi ìgboyà tó ń pín nínú ìṣẹ́gun yín kí ìjì ayé má bàa gbé ayé mi lọ kí ìjì ayé má bàa gbà ọmọ lọ́wọ́ mi kí ìjì ayé má bàa sọ mí di rẹ̀rẹ̀ lórúkọ Jésù Kristi ìgboyà tó ń pín nínú ìṣẹ́gun Ọlọ́run lórúkọ Jésù ló ẹ fún mi Olú ẹ fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa oh my God ìgboyà ìyẹn n ta miss repeatedly dẹ̀ nìyẹn ibẹ̀ gan dẹ̀ ni ṣẹ́gun wa farapamọ́ sí ó mà ṣe o kìrìsìtẹ́nì ó dà ẹ jẹ́ kí n lo example iná bóyá ó máa yé wa ó dàbí ìgbà tá a wà ń sùkúù mọ́nà ti dáadáa ṣe rí àwọn student ní kíláàsì wọ́n máa ń like ariwo gé wọ́n máa pariwo ṣá ṣùgbọ́n nígbà tí secondary school ni mo ń sọ yẹn ṣùgbọ́n nígbà tí subject àwọn teacher yẹn dẹ̀ le jura wọn ṣẹ́yìn náà mọ̀ àwọn teacher le jura wọn lọ àwọn teacher kan wà Mr. Jẹ̀lẹ́ńkẹ́ ni wọ́n àwọn kan wà jẹ́ pé àwọn student wọn ò gbọ́dọ̀ kófìrí wọn pé wọ́n wà around at the presence of such teachers ìjì àwọn ọmọ kíláàsì ó máa parọ́rọ́ ni gbogbo ariwo blabla yẹn ó máa lójijì ó ló máa dákẹ́ ṣùgbọ́n ibi tí mo máa ń lọ inú àdúrà tí mo kè fún wa lẹ́ẹ̀kan yẹn kí Ọlọ́run kó pín ṣẹ́rí kọ́lọ̀ kó pín fún wa nínú ìṣẹ́gun ẹ̀
ká fi ìgboyà gbà nínú ìṣẹ́gun Ọlọ́run ní tó túmọ̀ sí rẹ̀. Nígbà mi mọ̀ bóyá ẹ ti ní ìrí ẹ̀rí nígbà táwa wà ní sùkúù ni mi ò sọ̀rọ̀ sùkúù ní torí mi lọ sùkúù báyìí. Nígbà táwa wà ní sùkúù nígbà yẹn tíṣà ó ti lè mọ kíláàsì kan pẹ́lá ariwo ni wọ́n tó bá ti fẹ́ jáde ó lè yan ẹnìkan ní kíláàsì yẹn ó lè jẹ́ class prefect àyàn ni hey gbogbo àwọn tó bá ti pariwo nígbà tí mi sì ń bì kọrúkọ wọn lẹ̀ fún mi wọ́n dáná tí n bá dé. Ìyẹn ni pé lóòótọ́ tíṣà ò sí ń bẹ̀ ẹ rí i pé kíláàsì yẹn á pa lọ́lọ́ díẹ̀ á bẹ́tà ju pé kíláàsì ò fi authority lẹ̀ fún. Now ṣe wá rí prefect yẹn ìgboyà yẹn ló máa wá lò. Òun náà tíṣà bá lọ tán ó lè sọ pé anybody gbọ́dọ̀ pariwo tó bá pariwo màá kọrúkọ ẹ lẹ̀ o. Ó ṣíà nínú ìṣẹ́gun tíṣà ẹ̀ nìyẹn ìgboyà lèyẹn lè fi ṣe. Ẹ̀rí ìtúwẹ̀ bíbélì ṣe gbà wá níyànjú kan nínú ìwé Hebrew chapter 10 verse 35. Hebrew chapter 10 verse 35. Ó ní therefore do not cast away your confidence which has great reward. Ẹ̀rí onítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù èyí tí ó ní èrè ńlá ẹ má ṣe gbé ìgboyà yín sọ. Ẹ wo mo ti ń sọ̀rọ̀ yín tipẹ́ o àwọn mi ò tí ì gẹ̀ẹ́tì ẹ o ẹ má yín tàn yín o ojoojúmọ́ ni mo bá àwọn yẹn sọ̀rọ̀ mo mọ̀ nǹkan tí mo ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì wọn ò lè rí ìṣẹ́gun láyé kì í ṣe pé nítorí pé wọn ò ní ìgboyà tí wọ́n lè fi pín nínú ìṣẹ́gun Ọlọ́run. Ẹ̀rí kó tó ṣẹlẹ̀ kẹrẹ́ báyìí wọ́n tún ayé mi tẹ̀ yé mi báyìí kí ni kò tẹ̀ èmi náà dẹ̀ ti ní tactics yẹn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ tí n bá ti rí bọ́n ti kọ́ máa kàn án abandon message yẹn ni ó lé ọ̀sẹ̀ kan mo lè má dáhùn ẹ tí ì dá mi lé ọ̀rọ̀ mi ò rí kan tó fẹ́ dáhùn mọ́ torí pé kò sí kan tí mo lè ní kó ṣe ó ti wà defeated àdúrà ò lè gbà kò possible tó Bíbélì sọ pé má gbé ìgboyà ẹ sọnù. Ẹ̀rí Jésù Olúwa ẹ fún mi ní ìgboyà tó ń pín nínú ìṣẹ́gun yín nínú ayé yìí. Oh Lord, give me the confidence that taps from your victory in this world. Ìgboyà ńlá tó ń pín nínú ìṣẹ́gun Ọlọ́run Jésù Olúwa ẹ fi fún mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fún mi ní ìgboyà tó ń pín nínú ìṣẹ́gun Ọlọ́run Olúwa ẹ fún mi ní Olúwa ìgboyà tó ń pín nínú ìṣẹ́gun Ọlọ́run Olúwa ẹ fún mi ní orúkọ Jésù Olúwa ẹ fún mi gbogbo agbára gbogbo ẹ̀mí tó gba ìgboyà mi dànù Olúwa ẹ já gbà padà fún mi lónìí Olúwa ẹ ṣàánú fún mi lónìí ìgboyà tó ń pín nínú ìṣẹ́gun Ọlọ́run Olúwa ẹ fi fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jọ̀ọ́ sà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ṣé ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ jáde lẹ́nu báyìí ẹ má jẹ́ kí ohunkóhun tàbí ẹnikẹ́ni kó gbà jáde lẹ́nu yín tàbí kó jàgbà lọ́wọ́ yín ẹ má gbà àṣírí àdúrà ni mo sọ fún yín yẹn o ohun tá wà ń lò ni mo sọ fún yín yẹn o mo sọ fún àwọn dáàdì kan mo ní mo ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀rù ò bà mí láti ṣíà gbogbo nǹkan tí mo mọ̀ ẹ̀rù ò bà mí torí pé ó wù mí kẹ́ ẹ gbádùn Ọlọ́run bí mo ṣe mo fẹ́ kẹ́ ẹ gbádùn ẹ̀ gan ju bẹ́ẹ̀ mi ṣe ń gbádùn Ọlọ́run gan lọ òótọ́ ni Ọlọ́run dẹ̀ rí ọkàn mi mo ṣe ń sọ yìí ẹ̀rí ẹ wo kò sí bí ìjì ayé ń ṣe pọ̀ tó tí Jésù bá dé ìjì ayé ò ní option wọn máa pa lọ́lọ́ ni ọ̀rọ̀ tí mo sọ fún yìí kì í ṣe prayer kò nídìí amen o òkodoro ni wípé Jésù ò tí ì dé ni àwọn ìjì ò ní choice wọ́n máa pa lọ́lọ́ ni ṣùgbọ́n mo sọ lẹ́ẹ̀kan mo ló yà mí lẹ́nu ó dédé bá inú jẹ́ gan nítorí fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ rẹ̀ wọ̀nyẹn tíátà náà ń wò tíátà òun ló máa ń jẹ́ basis ìwàásù wọn mo rántí lọ́dún yẹn lọ́hùn pé mo bá pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa kan nígbà yẹn mo bá interpret ni òun náà ló ní kí n jọ kí n bó interpret o bá interpret o mo dẹ̀ ṣe bọ́ nínú lọ́wọ́ ẹnìkan ní ṣọ́ọ̀ṣì yẹn ni mo ṣe bọ́ lọ́wọ́ ẹnìkan ni o labá débẹ̀ yẹn ayé ìgbà yẹn wọ́n ń ṣe fíìmù kan nígbà yẹn mi mọ̀ bóyá ara ẹ̀wọ̀n tó ní experience wọ́n pè ní kòtò ọ̀run mi ò mọ̀ sọ́yìn nínú kòtò ọ̀run rí ibi torí mi kì í wò mí ní passion fúru àwọn nǹkan báwọn yẹn lójijì ló kàn sọ pé ẹ̀rí kòtò ọ̀run ni nínú ìwàásù nínú ìsọjí ó ní ẹ̀rí kòtò ọ̀run ni mo ní torí mi ò mọ̀ pé tíátà tọ́pìkì tíátà ló ń jẹ́ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ mi ṣe translate ẹni money don't you see the well of heaven oníkìjẹ kànga okay mo ní the whole of heaven no wọ́n ní tíátà ni mo ní tíátà ni
bákì la máa pé ó ní máa pé Yorùbá náà ni ó ní wà don't you see kò tó ọ̀run mo ní mo dáhùn lé ilé àwọn tó máa pé from fire pan to fire ó ní mo bọ́ sí lọ́jọ́ yẹn lóní ràdúrà ọmọ tó bí ni wọ́n sì bọ́ ọmọ yẹn dájọ́ pátá mo ní kí ni gbogbo eléyìí bí ìgbà tí kò sí nǹkan kan nínú ọ̀rọ̀ Ọlọ́run láti sọ tíátà ni pásítọ̀ yẹn tó fi wàásù throughout lọ́jọ́ yẹn pátápátá different types of Yorùbá films pátápátá ló fi ṣe prayer point fáwọn èèyàn lọ́jọ́ yẹn táwọn èèyàn náà ń láàgùn ìyọ̀bọ̀ mu ni what is this nonsense kí ni ìtumọ̀ eléyìí òun ló fà lóyún tó fi di pé kìrìsìtẹ́nì àkàndìdí láàárọ̀ tó bá ti rí cobwebs alótán o òun ti fojú kó cobwebs wọ́n ti sọ fún tó bá ti fojú kó cobwebs sílẹ̀ kan tiẹ̀ ti bàjẹ́ nìyẹn o wà gbé ní tropical country lọ́dọ̀ wa ń bí lọ́dọ̀ yín lọ́hùn ọjọ́ tí mo wo program kan ní Amẹ́ríkà tí a yan kún gbogbo onúlé yẹn mo wọ́n sọ fẹ́ nìkan sọ wá yẹn wà l'Amẹ́ríkà ẹni kan bó sẹ́yìn ní kí ló dé táyọ̀ fi ní sí l'Amẹ́ríkà ó yà mí lẹ́nu so kí ló special àánú àwọn sọ àwọn rata ìwé tẹ lọ rà lọ́jọ́ sí oh my God tẹ bá rata yẹn kí ni ìyẹn wá ní ṣe pẹ̀lú láìbù yín so ó jẹ́ kí gbogbo kìrìsìtẹ́nì lónìí láti máa gbé nínú ìbẹ̀rù wọ́n ti gba confidence yẹn tán lọ́wọ́ wọn pátápátá wọ́n máa panic ẹlòmíì máa sá kiri ọkàn ẹlòmíì ò ní balẹ̀ mọ́ a máa ṣe ó dà ẹ jẹ́ kí n ká kíní kan sí iná torí mi ò olúwa máa sọ lọ ni ẹ jẹ́ kí n ká kíní kan sí iná Psalm 93 verse 3 Psalm 93 verse 3 aka verse 4 ẹ̀ mọ́ ó ní òkun ti gbé ara rẹ̀ sókè olúwa òkun ti gbé ohùn wọn sókè òkun ti gbé ríru omi wọn sókè verse 4 ó ní olúwa tí ń bẹ lókè ó ní ipá jù wọ́n lọ ṣẹ́gbọ́n olúwa mo sọ fún yín ẹ má gbàgbọ́ pé ìṣòro yín ò lè tán ẹ má gbàgbọ́ pé kò tí yín ti bá yín irọ́ o past yín ni ká ẹ lọ wò àṣìṣe yín ni ká ẹ lọ wò ẹ jẹ́ kí n fẹ́ focus rẹ lé olúwa tí ń bẹ lókè ní ipá jù wọ́n lọ ju gbogbo ariwo àwọn omi púpọ̀ ju gbogbo agbára rírú àwọn omi òkun lọ ṣẹ́gbọ́n bẹ́yìn ìgbàgbọ́ tí kẹfẹ́ ní lọ́lọ́ báyìí ni pé Jésù ní ipá ju ìjì tó ń jà yìí lọ Jésù ní ipá ju ohun tẹ́ ẹ̀ bá fínra lọ Jésù ní ipá ju ohun tó dojúkọ ayé yín lọ Jésù Olúwa ẹ fi agbára yín hàn lórí gbogbo ìjì ayé mi èyí tó bá ń jà yìí ni kẹ́ ẹ wá mọ̀ bẹ́ẹ̀ gbogbo ìjì àìsàn gbogbo ìjì gbèsè gbogbo ìjì àìní àkójọ gbogbo ìjì àìní ìtẹ̀síwájú gbogbo ìjì lórí ọmọ gbogbo àwọn yẹn lè máa fi sọwọ́ Ọlọ́run pé òun ni don't ever give up pé ó dà pé tẹ̀sí sú ẹ mi báyìí tó o bá ti lo sú ẹ má bá mi sọ̀rọ̀ mọ́ o tọ́rọ̀ bá ti sú ẹ má bá mi sọ̀rọ̀ mọ́ má bára ẹ sọ ṣùgbọ́n tí o bá sú ẹ bá Ọlọ́run sọ tí o bá yẹ bó ṣe máa gbàdúrà béèrè lọ́wọ́ wa máa tó fi hàn ẹ́ kọ́ máa fi ẹ́ jẹun yẹn kò lérè kò sérè ń bẹ̀. Oh Lord, exhibit your power over all storms of my life. Is it sickness? Is it debt or lack of progress or failure? Jésù Olúwa ẹ fi agbára yín hàn lórí gbogbo ìjì ayé mi lónìí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ọ̀nà ayérayé mo gbàdúrà ẹ fi agbára hàn lórí gbogbo ìjì ayé mi Olúwa ẹ fi agbára hàn lórí gbogbo ìjì ayé mi bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn ìjì wo gan ni lórí ìjì àìsàn Olúwa ẹ fi agbára hàn lórí ìjì gbèsè Olúwa ẹ fi agbára hàn lórí ìjì àìríṣe lórúkọ Jésù ẹ fi agbára hàn lórí ìjì àìríṣẹ́ Olúwa ẹ fi agbára hàn lórí ìjì ìjákulẹ̀ lórí ìjì ẹ wo gbogbo àwọn ìjì wọn yẹn pé tó bá jẹ́ tiyín bẹ̀ lórí ìjì lórí ọmọ lórúkọ Jésù Kristi Olúwa ẹ fi agbára yín hàn Olúwa ẹ fi agbára yín hàn lónìí lórí ayé mi Olúwa ẹ fi agbára yín hàn lónìí mo fẹ́ rí agbára yín lórí ìjì ayé mi ẹ tẹnumọ́ àdúrà yẹn kẹ́ gbà mọ́ mi ẹ dádì ẹ gbàdúrà yẹn dáadáa torí pé Ọlọ́run ṣetán láti ṣe nǹkan kan lónìí fún àwọn kan àwọn tó bá tí ò bá sọ ìgboyà wọn nù ni o àwọn tó bá ní ọ̀rọ̀ wọn ò so wọn ni o àwọn tó bá dìde fúyà pé sẹ́ẹ̀ èmi àti ìwọ sẹ́ẹ̀ ẹnìkan láborí ẹ̀ẹ́dẹ̀ ti gbà pé dandan yìí ló máa jẹ́ ó yẹ tẹ̀síwájú bẹ́ẹ̀ Olúwa ẹ fi agbára hàn lórí gbogbo ìjì ayé mi Olúwa ẹ fi agbára hàn lórí gbogbo ìjì ayé mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi o nínú ìṣẹ́rí ìtàn kan wà nínú Bíbélì gbogbo alámọ̀tàn yẹn nígbà tí Jésù tó sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ó yá o ẹ bọ́ sínú ọkọ̀ ojú omi o ẹ jẹ́ á máa lọ o Ìbéèrè sọ pé bí wọ́n ṣe wà nínú ọkọ̀ ojú omi yẹn Jésù ó kàn gbé pílò ó lọ sùn tiẹ̀ ṣùgbọ́n òun wà nínú àlàáfíà òun wà nínú ìsẹ́mẹ́ òun wà nínú ìrọ̀rùn àwọn ọmọ ẹ̀yìn ń kọ́ wọ́n ní wọ́n wa ọkọ̀ lọ sí wá wọ́n làágùn yọ̀bọ̀ ẹ̀rù ti bà wọ́n ọ̀nà wọn ò yé wọn mọ́ gbogbo ẹ̀ dàrú now nínú sítórì yẹn wọ́n wá bá Jésù nígbà Jésù jí wọ́n lọ jí nígbà tó jí ó pàṣẹ fún ìjì dákẹ́ rọ́rọ́ ṣùgbọ́n ìtàn tá a gbọ́ nìyẹn ṣùgbọ́n mo rí kinní kan tó unique nínú sítórì yẹn tí mo dẹ̀ rí nínú ayé àwọn kìrìsìtẹ́nì lónìí Mark chapter 4 verse 38
Mark chapter 4 verse 38. Now jẹ́ ká farabalẹ̀ ká o. Ẹ lè ka àkáǹtì yẹn náà nínú Matthew o. Ẹ lè ka nínú Mark, ẹ lè ka nínú Luke, ó wà ń bẹ̀ náà. Now ní Mark yẹn chapter 4 verse 38 Bíbélì sọ pé ní Jésù ti sùn lọ lẹ́yìn ọkọ̀, ó gbé orí lé ìrọ̀rí, wọ́n sì jí lóhùn rárá wípé olùkọ́ni, ìwọ kò tilẹ̀ bìkítà pé gbogbo wa fẹ́ parun. Nígbà tí mo ka Bíbélì débẹ̀ yẹn mo wá pause. Now ṣé Jésù ṣó ní ìbẹ̀rù pò ń fẹ́ parun ni lẹ́sẹ̀ pé gbogbo wa ẹ̀yin nǹkan tó yẹ kán sọ ni pé Jésù ṣé ò bìkítà pé táwa bá parun ṣé wọn ò mọ̀ pé Jésù ò lè parun nínú ọkọ̀ yẹn. Bí kìrìsìtẹ́nì ṣe ń ronú nìyẹn o. Nígbà tí ìṣòro kan bá dé bá wọn ò gbàgbọ́ mọ́ pé Jésù wà nínú ayé wọn pẹ̀lú wọn ò gbàgbọ́ pé àwọn àti Jésù lójó wà nínú ọkọ̀, wọn ò gbàgbọ́ mọ́. Now wọ́n máa kà bí Ọlọ́run, sọ́ọ́rì mi mọ̀ bóyá gbọ́ Yorùbá débẹ̀ yẹn, wọ́n máa kà bí Ọlọ́run, wọ́n máa blame Ọlọ́run, Olúwa ṣé mi sàn dámẹ́wàá tó ní èléní dámẹ́wàá èléní nǹkan tó ní. Ó máa ṣe máa rẹ̀ nígbà tí mo ti gbọ́ rí o lẹ́nu àwọn kìrìsìtẹ́nì o. Ẹni mo dẹ̀ ń sàn dámẹ́wàá bẹ́ẹ̀ ṣe ní ká máa sàn náà mo dẹ̀ ṣe ń sàn bẹ́ẹ̀ ìwọ ń sàn dá ilé ń sàn dámẹ́wàá. Mo kàn bè lọ́wọ́ ilé tẹ̀ ń sàn dámẹ́wàá náà ẹ fẹ́ mọ iye tẹ̀ ń sàn dámẹ́wàá ó ní 25,000 dámẹ́wàá. Mo ní ṣe máa calculate dámẹ́wàá yín tẹ̀ ti sàn ká lè san fún yín padà báà rí lẹ́ẹ̀kan á máa san díẹ̀díẹ̀ náà wọ́n dákẹ́ mo ní kí lẹ̀ ń sọ báyìí. So ìgbàgbọ́ yín ni pé Ọlọ́run ló jẹ̀bi yín àbẹ́mi tẹ̀ àbókè bóyá mi lẹ̀ dẹ̀ àyẹ̀yìn kọ́sà kí ló tẹ̀ fi sọ létí mi bóyá kọ́lọ́run lè gbọ́ ní àbẹ́mi gangan lẹ̀ ń blame. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì bá ṣe ń behave nìyẹn. Olùkọ́ni ìwọ kò tilẹ̀ wọ́n lóhùn rárá ní lóhùn rárá ó dẹ̀ ń yọnu àdúrà wa bẹ́ẹ̀ abẹ́ẹ̀ notice bẹ́ẹ̀ ni. Jésù ṣó ò rí mi ní díẹ̀ lókù ìwọ̀n bá sọ pé Jésù ṣó ò ríran ní díẹ̀ lókù ìwọ̀n bá sọ bẹ́ẹ̀. Kí ló tó fi mí lẹ̀? Oh my God ó máa ń yà mí lẹ́nu ni bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń blame Ọlọ́run. Ṣùgbọ́n mi fẹ́ kẹ́yìn àti èmi mi fẹ́ ká ronú bẹ́ẹ̀. Ṣé ló yẹ ká máa ronú nípa ìkùnà wa ibi tá a ti fail? Mo ti tẹnu mọ́rọ̀ yẹn o, ibo la ti fail, báwo ni ìrìn àjò mi ṣe rí, báwo ni ọ̀nà mi ṣe gbà, báwo ni ọ̀rọ̀ mi ṣe lọ, báwo la ṣe bí mi, ibo ni mo gbà dé, ọ̀nà wo mo gbà dé nínú ayé yìí, iṣẹ́ tí mo ń ṣe yìí báwo mo ṣe rí gbà. Àwọn question ẹ máa béèrè lọ́wọ́ ara yín, ẹ máa ní àwọn nǹkan kan tẹ́ máa ní ìbéèrè ìdáhùn sí, ìgbà yẹn ni àdúrà yín máa wá lọ dáadáa lẹ́ máa mọ̀ nǹkan tẹ́ máa ṣe. Ẹ sọ fún Ọlọ́run Jésù Olúwa, àwọn tí ọ̀rọ̀ tí ì sú ni o mo ní kó gbàdúrà yìí o. Jésù Olúwa, ẹ pàṣẹ fún gbogbo ìjì ayé mi kó pa lọ́ọ́lọ́ lónìí. Ẹ má sọ ìgboyà yín nù o, ẹ má sọ pé ṣé àdúrà kékeré máa yanjú ọ̀rọ̀ ńlá yìí, ẹ má sọ bẹ́ẹ̀ o. Oh Lord, command all storms of my life to be still today. Jésù Olúwa, ẹ pàṣẹ fún gbogbo ìjì ayé mi kó pa lọ́ọ́lọ́ lónìí. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ pàṣẹ fún ìjì ayé mi kó pa lọ́ọ́lọ́. Lónìí ẹ pàṣẹ fún ìjì ayé mi kó pa lọ́ọ́lọ́. Ní orúkọ Jésù Kristi, ẹ pàṣẹ fún ìjì ayé mi kó pa lọ́ọ́lọ́. Ní orúkọ Jésù Kristi, ẹ pàṣẹ fún ìjì ayé mi kó pa lọ́ọ́lọ́. Ní orúkọ Jésù Kristi, ẹ pàṣẹ fún ìjì ayé mi kó pa lọ́ọ́lọ́. Ní orúkọ Jésù Kristi, ẹ pàṣẹ fún ìjì ayé mi kó pa ẹ pàṣẹ lónìí. Olúwa ẹ pàṣẹ lónìí. Olúwa ẹ pàṣẹ lónìí. Ẹ pàṣẹ fún ìjì ayé mi kó pa lọ́ọ́lọ́. Ní orúkọ Jésù Kristi, ẹ pàṣẹ fún ìjì ayé mi kó pa lọ́ọ́lọ́. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ó yá àkókò tó láti yí gbogbo ìrégbé ẹnu ká yí padà sí àṣẹ. Gbogbo ìrégbé ẹnu mọ̀ náà mi ní ìrégbé ẹnu ìrégbé ẹnu àwùgá báyìí o ọdún 6 báyìí ni mo ti dé ìlú òyìnbó lẹ́yìn láì gbogbo ọdún 6 òun kò tiẹ̀ wá ayé mi gan mọ́ bí ọ̀rọ̀ ayé mi ṣe wá lọ wọ́n ti gbàgbé àwọn ìrìn àjò wọn kán tó dé ìlú òyìnbó, wọ́n ti gbàgbé ìrìn àjò wọn gbà tán ṣẹ̀ṣẹ̀ dé ìlú òyìnbó, wọn ò ní ronú yẹn o, wọ́n máa kà fún Ọlọ́run. 35 years rèé tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ò tiẹ̀ tí ìgbélú ẹ̀ ga kíníkan wọ́n ti gbàgbé o, wọ́n ti gbàgbé nǹkan tán ṣe kán tó gbaṣẹ́ yẹn o, iṣẹ́ yẹn gangan iṣẹ́ tí ò lérè yẹn wọ́n ti gbàgbé pé wọ́n ti gbowó ẹ̀ kán tó bẹ̀rẹ̀ iṣẹ́ gan wọ́n ti gbàgbé àwọn kan tán ṣe o, wọ́n ti gbàgbé ẹni tó bá wọn ṣe ẹni tó bá wọn lu gbogbo ẹ̀ papọ̀ o, kọ́gà tó máa mú wọn tó pé àwọn gan ló máa rí mú o, wọ́n ti gbàgbé o, bùtọ́ wọn máa ka years fún Ọlọ́run nítawọn ọmọ yìí ń ṣe gangan nìyẹn. Now mo wá tún wá ka ìtàn yẹn, nǹkan mìíràn tó tún wá yà mí lẹ́nu pátápátá nínú ìtàn yẹn ni wípé lẹ́yìn ìgbà tí wọ́n ti jí Jésù tán tó ti wá wò pé ìgbàgbọ́ ẹ̀yìn wọ̀nyí máa mẹ́hẹ̀ o, ó dẹ̀ pàṣẹ fún ìjì, ẹjọ́ kí ló yẹ kán ṣe? Ṣé kìí ṣe thanksgiving ló yẹ kó tẹ̀ wọ́n jáde? Ṣé kò yẹ kán hó ìhó ìdùnnú?
shout of joy pé olúwa ó ṣé olúwa ó ṣé o. àwọn oníṣẹ́ ọkọ̀ máa jáde lẹ́nu wọn nìyẹn irọ́ o. wọ́n gbà tí Jésù ti pàṣẹ fún ìjì ti dákẹ́ tán ní Mark chapter 4 yẹn verse 41 mo wá kà mo ní irú àwọn èèyàn wo làwọn people wọn. now Bíbélì sọ pé ní ẹ̀rù bà wọ́n gidigidi wọ́n sì lẹ́yìn ìgbà tí ìyanu ti ṣẹlẹ̀ ni o ẹ̀rù bà wọ́n gidigidi wọ́n sì wí fún ara wọn pé irú ọkùnrin wo ni èyí tí ìjì àti òkun ń gbọ́ tirẹ̀ ẹ gbọ́ kí náà wá jí fún gan ẹjọ́ kí náà jí fún náà initially mi ìròbọ̀n jí fún ìjì yẹn kó pa lọ́lọ́ bóyá wọ́n jí Jésù kó lè máa bá wọn máa wa ọkọ̀ kó lè kọ́wọ́ lè pọ̀ lẹ́nu ẹ̀ ṣe pé ká gbà pé àwọn bíi mẹ́wàá ló wà nù ọkọ̀ ẹnìkan dẹ̀ wà nù wọn tó ń sùn so iṣẹ́ máa wà lọ́wọ́ àwọn 9 bóyá wọ́n jí Jésù pé ó yá ìwọ náà gba òbèlè ìwọ náà máa wà lápá bíi tàbí omi torí bẹ́ẹ̀ jẹ́ kó yọ pé omi ti ń wọnú ọkọ̀ ojú omi yẹn máa bá a gbọ́n omi bóyá nǹkan tán rò nìyẹn torí mi ò mọ̀ díẹ̀ tán fi bẹ̀rù gidigidi báyìí kò yé mi tán fi bẹ̀rù gidigidi kò yé mi torí pé Jésù oníṣẹ́ ìyanu kì í ṣe first time rí tó máa bá wọn rìnrìn àjò wọ́n ti mọ̀ pé oníṣẹ́ ìyanu ni ojú wọn ló dẹ̀ ti pàṣẹ fún ìjì ṣùgbọ́n Bíbélì sọ pé ẹ̀rù bà wọ́n gidigidi wọ́n sì fún ara wọn pé irú ọkùnrin wo ni èyí tí ìjì àti òkun gbọ́ tiẹ̀. so nínú àdúrà báyìí mo fẹ́ pe àdúrà kan báyìí so ẹ gbàgbé ìrégbè ẹ gbàgbé complain ẹ gbàgbé ó ti sú mi ẹ gbàgbé tó láwọn kan máa ń sọ bẹ́ẹ̀ pastor kọ́lọ́ ètè ṣe ni o mi ì dẹ̀ fẹ́ ṣoògùn màá kàn pò ṣe irú àwọn èèyàn wò lélẹ̀ ò fẹ́ ṣoògùn ta ló wá stop ẹ̀ lọ́ọ́ ṣoògùn náà kò special sí mi kí ni o ṣe threat ni tó bá ní mi ò fẹ́ dẹ̀ fẹ́ ṣoògùn kí n lè kíramà sí kí n máa kàn rẹ́rìn máa kàn wò pé mi ì dẹ̀ fẹ́ ṣe nǹkan tí ò yẹ kí n ṣe mi fẹ́ ṣe irú ẹni ẹ̀ dẹ̀ fẹ́ gbà kan lọ́wọ́ Ọlọ́run àwọn ìrégbè tí ò make sense mo sorry o òkodoro tó bá ti jáde ńgbà míì òkodoro ló máa ń jẹ́ kò tún sí orúkọ míì tó ń jẹ́ mọ́ ìsídà kéèyàn takú ti Ọlọ́run lọ́rùn tàbí kó kú ò pátápátá lọ́dún ẹ̀ kó ló máa ṣe nǹkan tó bá fẹ́ ṣe ẹ̀yọ kó tẹ̀ ṣe fọ́dún 5 kó wò bóyá kó wo progress tó máa rí ń bẹ̀ imagine Christianity nìyẹn àwọn ẹgbẹ́ mi mo mọ ibi tó ń yà mi ì dẹ̀ fẹ́ bá wọn yà Jésù nìkan mo fẹ́ dúró tì yẹn kí ni ìṣẹ̀mí pẹ̀lú yẹn kí ni ìṣẹ̀mí pẹ̀lú yẹn ó mà ṣe o Christianity ẹ̀yin ọmọ Ọlọ́run mo fẹ́ jẹ́ ká mọ Ọlọ́run tá à ń sìn ká dà mọ̀ gan tá a bá dà mọ̀ ẹ wò oh God tá a bá dà mọ̀ a máa ní àwọn àṣírí kan tá a bá lè ti ní àwọn àṣírí yẹn a máa gbádùn Ọlọ́run títí ayérayé ni abẹ́rẹ́ torí mo mọ àwọn sọ pé òun ò lè ṣàyẹ̀ leave testimony fún mi lórí fóònù wọn ṣáà ni wọn máa ṣá oh God ẹ sọ fún Ọlọ́run ṣé ìgboyà yín ti dúró báyìí mo pàṣẹ fún gbogbo ìjì tó ń jà mí pé ẹ dákẹ́ rọ́rọ́ ní orúkọ Jésù onígbàyà ló lè sọ yẹn ẹni tó dẹ̀ mọ̀ pé òun ò ní nǹkan kan pamọ́ ni o ẹni tó mọ̀ pé òun ò ní àwọn oríṣiríṣi wòlíì lórí fóònù wọn ni o ẹni tó mọ̀ pé Jésù nìkan ló mọ̀ ni o I command all storms raging against me to be still in Jesus name mo pàṣẹ fún gbogbo ìjì tó ń jà mí pé ẹ dákẹ́ rọ́rọ́ ní orúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé o mo pàṣẹ fún gbogbo ìjì tó ń jà ayé mi pé ẹ dákẹ́ rọ́rọ́ ní orúkọ Jésù ẹ dákẹ́ rọ́rọ́ mo pàṣẹ fún yín ó yẹ dákẹ́ rọ́rọ́ mo ń pín nínú ìṣẹ́gun Ọlọ́run báyìí ó yá gbogbo ìjì tó ń jà mí ó yẹ dákẹ́ rọ́rọ́ mo ń pín nínú ìṣẹ́gun Ọlọ́run lọ́wọ́ báyìí ó yá gbogbo ìjì tó ń jà mí ẹ dákẹ́ rọ́rọ́ mo pàṣẹ fún yín ó yẹ dákẹ́ rọ́rọ́ mo pàṣẹ fún yín ó yẹ dákẹ́ rọ́rọ́ gbogbo ìjì tó ń jà ayé mi ẹ wo ẹ máa dárúkọ ìjì tẹ́ bá dámọ̀ nínú ayé yín ẹ máa dárúkọ ẹ̀ fún Ọlọ́run kẹ́ẹ̀dẹ̀ máa pàṣẹ kan jáde gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ṣé tẹ́ bá wo àdúrà tá ń gbà látẹ̀kàn ntí mò ń tẹnu mọ́ ni wípé èyí tó o bá fi máa ṣèrégbè sí Ọlọ́run èyí tó o bá fi máa fi àkókò ṣòfò ẹ̀rí lẹ́nu ọjọ́ mẹ́ta nígbà tí sẹ́kítì mi gbé fóònù fún mi wọ́n ní mo ní call okay mo ní hello now nǹkan tí mọ́mì yẹn sọ tán fi dá mi lónìí pé ẹ̀sà ó ga o láti rí báyìí sọ̀rọ̀ máa lágbára o orí ọ̀sẹ̀ méjì rèé tí mo ti ń tà láti báyìí sọ̀rọ̀ àwọn nọ́mbà tí mo mọ̀ mo pè mo ní hello ma èyí tẹ́ ẹ fi máa ṣèrégbé ẹ ṣe lọ sí pọ́ìntì ṣé bẹ́ẹ̀ mi ò náà lè ń bá sọ̀rọ̀ ẹ lọ sí pọ́ìntì yẹn directly ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ gbogbo tẹ́ ẹ̀ ń sọ yẹn jẹ́ ká fi gbogbo yẹn lẹ̀ mi lè máa ṣàlàyé fún yín mọ́ pé àwọn nọ́mbà yẹn a ò lò ní tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sọ ṣe bí ọ̀rọ̀ tí mo sọ fún yín ṣe rí létí mi nìyẹn ẹ̀rí mo ní èyí tá a bá fi máa ṣèrégbé ẹ jẹ́ ká wo àwọn shortcomings wa àtẹ̀yìnwá ẹ jẹ́ ká wo àwọn ẹ̀ṣẹ̀ wa àtẹ̀yìnwá àwọn ìjólóòtọ́ wa àtẹ̀yìnwá ní ìsìn táwa la fẹ́ jẹ́ olóòtọ́ yìí àwọn kìnìyàn á padà wá láti béèrè lọ́wọ́ wa ìyẹn ló yẹ ká wá wò tábà ti wá wò á máa fi tó ayé wa á máa fi tó pẹ̀ báyìí lójijì bá kàn bọ́ sójú ọ̀nà ni bí nǹkan tí Jésù tí Bíbélì tó ṣàlàyé ẹ̀ fún wa là ń sọ fún yín yẹn
ẹ wo gbàgbé gbogbo àwọn kan I will pray for you owó náà ń wá ẹ ṣáà lẹ́njọ́ mẹ́ta pásítọ̀ kan báyìí ó tẹ̀sí fi ṣe pásítọ̀ lẹ́pọ̀ àtàwọn tí ń polówó ilẹ̀ àti ilé ó ti di estate agent báyìí real estate mogun ní báyìí kò rí nǹkan sọ nípa ebélé mọ́ kò rí Jésù gan mọ́ ibi owó náà owó ni ọrọ̀ wọ́n fẹ́ ní ọrọ̀ ṣe wèrè bó ṣe máa ń sọ láyé ìgbà yẹn ni wọ́n ló lówó ṣe èrè àwọn fẹ́ ní ọrọ̀ ṣe wèrè ni so but ayé tí ló bàtà ni mo ṣe ń tẹnu mọ́ yẹn so ẹ jẹ́ ká máa ronú sí àwọn ìrìn àjò wa n ta gbà lérú ṣe ẹ̀rù bí èrú ò ní padà wá béèrè ni ohun tá a gbà lọ́nà àìtọ́ ẹ̀rù bí àìtọ́ ò ní padà wá béèrè ni ohun tá a fi ẹ̀ṣẹ̀ gbà ẹ̀rù bí ẹ̀ṣẹ̀ ò ní padà wá béèrè ni tábẹ̀rẹ̀ sí ṣe àwọn àtúnṣe yẹn a máa mú àwọn kìnìún kó lọ́nà wa ẹ rí i pé ìrègbè àkó lẹ́nu wa ayé wa á dẹ̀ bẹ̀ sí tẹ̀síwájú ẹ rí ìkànnà àwọn ọmọ mi ó sọ sórí kan fún mọ́mí ẹ̀ wá sọ fún mi ní ìjẹta àbánà ìjẹta ló máa jẹ ẹ rí àwa sọ ọmọ ní ṣẹ́ ti rí kan tá à ń sọ báyìí ọmọ yẹn ó fẹ́ lọ ṣe medical torí pé ó fẹ́ renew student permit yẹ ohun tó dẹ̀ fa ni pé nígbà tó máa wọ orílẹ̀-èdè yẹn passport ẹ ti fẹ́ expire so tó bá as a student wọn ò ní fún ẹ ní student permit kọjá déètì passport yẹ bó ṣe wá ṣe passport bó ṣe renew passport yẹ báyìí ó wá padà lọ wọn wá ní àkó lọ ṣe medical now ibi medical yẹn ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ó wá débi medical ó wá sọ fún mọ́mí ẹ̀ ó ní mọ́mí ó ní olùlágbára ó nígbà tó máa fi débẹ̀ wow ó ní wọ́n wà very friendly sóhun ó nígbà tán ṣe test yẹn tán ó ní wọ́n tún wá ní kó wá wò ó ní òun ti ṣe rí Nàìjíríà nígbà táwọn fẹ́ ṣe visa àwọn ó lò lọ ṣe ó ní embassy nìkan lọ ṣe medical ó lò lọ ṣe ó ní wọ́n fi hàn òun ti ẹbí náà pé kọ́mọ ó ní wọ́n kì í fi hàn student wọ́n á send it embassy directly ni ó láwọn yẹn ló pè ń fúnra wọn ó ní inú ibẹ̀ ló ti mọ weight òun ibẹ̀ ló ti mọ height òun ibẹ̀ ló ti mọ kíní kan type òun ó ṣàǹsọ àwọn kan tó ń ra snap ẹ̀ ó lóun tí òun lè snap òun ní of course ó ní níbẹ̀ ló ń wà nígbà tí ọkùnrin kan dé ó ní bó ṣe mú wọlé báyìí ó ní dókítà bínú jáde òun á dúró ó yẹ kó ti máa lọ wọ́n ti dáhùn lóǹtàn kí ló ń ṣẹlẹ̀ ó wá sọ briefly pé ohun tó ń ṣẹlẹ̀ ni wípé nígbà tẹ́ni yẹn máa dárúkọ ẹ̀ tán máa wọnú kọ̀ǹpútà wọ́n á rí i pé nígbà tó ṣe medical ní Nàìjíríà orúkọ tó ń jẹ́ yàtọ̀ sí orúkọ tó ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ìwádìí wọ́n á discover pé medical ní medical òun náà fi kún ìwé tó fi wọlé ṣẹ́ni bẹ́yìn now ibi tí mo wá lọ rè o mo wá sọ fún ìyàwó mi nígbà tó sọ story yẹn fún mi mo ní kó dé máa wò ó Ọlọ́run ló máa jẹ̀bi bọ̀bọ́ yẹn gbẹ̀yìn o òun ló máa ló jẹ̀bi o máa wò bọ́ yẹn o mo ní torí pé bóyá ọ̀rọ̀ ẹ̀ máa gba deportation báyìí wọ́n wá fún ní notice deportation wọ́n nítorí wọn ò ṣe medical yẹn fún lọ́jọ́ yẹn bóyá wọ́n wá fún ní notice deportation ni tàbí ní problem kan mo ní Ọlọ́run la máa blame o bóyá o ti lọ bá pastor ẹ bá mi gbàdúrà kíni kan ti fẹ́ lé mi jáde kó lórílẹ̀‐èdè yìí ẹ gbà mí bóyá ọ̀rọ̀ yẹn wá ń lé sí mo lọ́nà la máa blame o kò ní lọ wo ìkùnẹ́ àtẹ̀yìnwá ẹ̀rí kò ní lọ wo pé ìwé medical ní medical náà gbé wọlé òun ò dẹ̀ mọ̀ àwọn agent yẹn dẹ̀ burú gan àwọn tó bá wọn ṣe kíní yẹn burú gan wọn á kàn tó ìwé oníwèé pọ̀ mọ́ra wọn á lo àkáǹtì alákáǹtì mọ́ra wọn á lo kíní kan mọ́ kíní kan wọn á wá bọ́ọ̀sì wọn á wọlé tòótọ́ ṣùgbọ́n nígbà tó wá débẹ̀ lọ́jọ́ iwájú á wá create problem fún wọn ohun tó sábà máa ń ṣẹlẹ̀ nìyẹn èèyàn ọmọ Ọlọ́run mo sọ pé téèyàn bá fi máa blame Ọlọ́run kéèyàn wo ìkùnẹ́ kéèyàn wo ẹ̀ṣẹ̀ báwọn ará Bíbélì ṣe ń gbàdúrà nìyẹn tí wọ́n rí tí wọ́n ń ṣe Jésù Olúwa ẹ dárí gbogbo àwọn ìkùnà mi àná jì mí kí ó lè jẹ́ kí àwọn ìjì ayé mi pa lọ́lọ́ torí tí àwọn ìkùnà àná tó bá sì wà nú ayé wa ìjì kankan ò ní pa lọ́lọ́ pásítọ̀ kan gbowó ni aláǹfẹ́ lọ gbàdúrà lórí òkè àfọwọ́ jẹun ni ìfà ìyẹn máa bọ́ sọ́wọ́ àwọn lọ́wọ́kọ́wọ́ gan tún ni torí pé ìjì yẹn atákù ni Oh Lord, forgive my past shortcomings that prevent my life storm from being still. Jésù Olúwa ẹ dárí gbogbo ìkùnà mi àná jì mí àwọn ìkùnà tí ò jẹ́ kí ìjì ayé mi pa lọ́lọ́ ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù gbogbo àwọn ìkùnà mi àná tí ò jẹ́ kí ìjì ayé mi pa lọ́lọ́ Olúwa ẹ dárí ẹ̀jẹ̀ mi gbogbo Olúwa ẹ dárí gbogbo ìkùnà mi àná jì mí gbogbo àwọn ìkùnà mi àná Olúwa ẹ dárí wọn jì mí Olúwa ẹ dárí wọn jì mí àwọn ìkùnà tí ò jẹ́ kí ìjì ayé mi pa lọ́lọ́ àwọn ìkùnà tó ń bá wàhálà dé ayé mi àwọn ìkùnà tó ń bá àkùdé wọnú ayé mi lórúkọ Jésù Kristi Olúwa ẹ dárí àwọn ìkùnà mi jì mí Olúwa ẹ dárí àwọn ìkùnà mi jì mí àwọn ìkùnà tí ò jẹ́ kí ìjì ayé mi pa lọ́lọ́ Olúwa ẹ dárí wọn jì mí Olúwa ẹ dáríjì Olúwa ẹ dáríjì ẹ tẹnu máa dúà yẹn ọmọ Ọlọ́run ẹ má dákẹ́ láti gbàdúrà yẹn ẹ wò ẹ ní ìgboyà láti gbà gan ipe Olúwa gbogbo àwọn ìkùnà mi àná tí ò jẹ́ kí àwọn ìjì ayé mi pa lọ́lọ́ lórúkọ Jésù Olúwa ẹ dárí wọn jì mí gbọ́ àdúrà
Jésù Kristi Olúwa wa. Now nígbà tá a ti gba ìdáríjì báyìí ẹ jẹ́ ká wá padà sí àṣẹ kan yẹn ká tún àdúrà yẹn gbà ní àṣẹ yẹn mo pàṣẹ fún gbogbo ìjì ayé mi pé lẹ́yìn tí mo ti gba ìdáríjì mo pàṣẹ fún ọ pé ẹ dákẹ́ rọnú ayé mi sọ fún Ọlọ́run mo pàṣẹ fún gbogbo ìjì ayé mi pé lẹ́yìn ìgbà tí mo ti gba ìdáríjì ó yẹ pa lọ́lọ́ tẹ́yìn bá ti gba ìdáríjì ìjì á pa lọ́lọ́ àṣẹ ti dé nìyẹn àṣẹ mo fẹ́ kẹ́ ẹ lò báyìí ẹ lo opportunity dáadáa o. I command all storms of my life that after I have received forgiveness, I command you to be still in Jesus' name. Mo pàṣẹ fún gbogbo ìjì ayé mi pé lẹ́yìn tí mo ti gba ìdáríjì, mo pàṣẹ fún yín pé ẹ dákẹ́ lórúkọ Jésù, ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Mo máa pàṣẹ fún gbogbo ìjì ayé mi. Mo ti gba ìdáríjì o. Mo ti gba ìdáríjì lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo ẹ̀ṣẹ̀ mi àná, ìkùnà mi àná, àìṣedédé mi àná. Mo ti gba ìdáríjì o. Nítorí náà mo pàṣẹ fún gbogbo ẹ̀yin ìjì ayé mi pé ó yẹ pa lọ́lọ́ lórúkọ Jésù, ẹ pa lọ́lọ́. Gbogbo ìjì ayé mi ẹ pa lọ́lọ́ lórúkọ Jésù, ẹ pa lọ́lọ́. Gbogbo ìjì ayé mi ẹ pa lọ́lọ́ lórúkọ Jésù, ẹ pa lọ́lọ́. Gbogbo ìjì ayé mi ẹ pa lọ́lọ́ lórúkọ Jésù, ẹ pa lọ́lọ́. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o. Mo fèsì ọ̀rọ̀ kan fún mọ́mì kan ní ọjọ́ kan kò yé wọn. Ó láti prompt mi pé kí n ṣàlàyé. Oh God. Ṣẹ́rí tá a bá mọ Ọlọ́run sìn each day a jí gbogbo ojoojúmọ́ tá a bá jí báyìí a máa jí pẹ̀lú excitement ni torí pé new thing la máa ní experience níwájú Ọlọ́run àti ènìyàn tí n bá jí láàárọ̀ báyìí oh God máa ní Jésù Kristi ẹ ṣeun nígbà tí n bá jí torí pé mo ti mọ̀ pé excitement máa wà lọ́jọ́ yẹn again event each day is always eventful in my life. Ẹ̀yin ò bóyá torí ipò tí mo dẹ̀ wà ní pé mo bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ó máa wà highly eventful pé wow Ọlọ́run mọ̀ká tí màá tún rí lé ní because mo máa wà thrilled láti dojúkọ ojoojúmọ́ mi ni. Now mọ́mì yìí wọ́n dojúkọ àwọn nǹkan kan mo dẹ̀ mọ̀ pé ọmọ Ọlọ́run tòótọ́ ni wọ́n mo ti mọ̀ wọ́n ti pẹ́ ẹ̀yin tó dojúkọ yìí mo ní mọ́mì ní màá fún yín ní prayer focus kan fẹ́ kẹ́ ṣe dáadáa ọjọ́ mẹ́ta ni àwọn ní kò sí problem n bá fún ọ ní prayer focus yẹn wọ́n ṣe ọjọ́ kìíní wọ́n ṣe ọjọ́ kejì mi lè máa ṣàlàyé iṣu ẹ̀ gangan níta gbangba báyìí ẹ̀rí wọ́n ṣe ọjọ́ kẹta lẹ́yìn ìgbà tó di ọjọ́ kẹta wọ́n parí ẹ̀ wọ́n send message mi pé àwọn ti parí ẹ̀ o nígbà tí ó wá di ọjọ́ kẹrin wọ́n ní ẹskísà kíní yẹn máa ṣe wà ń bẹ́ẹ̀ mo á ní èmi ò gbà bójú wà ń bẹ́ẹ̀ wọ́n ní ṣe bí àwọn làwọn bá mi sọ̀rọ̀ yìí àwọn ló ní ìrírí ẹ̀ wọ́n ló ṣe wà ń bẹ́ẹ̀ mo ní mọ́mì mo ní mo sọ pé mo ní mi ò agree mo ní bóyá nǹkan tẹ́ ló ṣì wà ń bẹ̀ yẹn mo ní bóyá kò tí ì mọ̀ pé Jésù ti dé ọ̀rọ̀ yẹn ò yé wọn rárá lọ́jọ́ yẹn wọ́n dákẹ́ lọ o èmi kan pọ̀nà láti sọ pé ẹ̀ ló mà àwọn ní ẹ̀ ló wọ́n ní ọ̀rọ̀ tí mo sọ ní ò yé wọn àwọn kan wà ń yiri ẹ̀ wò pé bóyá iṣu wọn bóyá kò mọ̀ pé Jésù ti dé wọn ló dà ẹ jẹ́ kí n explain kíní kan fún yín bóyá ó máa yé yín mo nígbà tẹ́mi wà ní school mi mọ̀ pé wọ́n àjọ jẹ́ ojú ẹgbẹ́ ni so wọ́n láwọn ní experience yẹn dáadáa mo nígbà tí mo wà ní school mo ní kíláàsì wa wọ́n mọ̀ kíláàsì wa ní school pé a wà rowdy wọ́n mọ̀ pé àwọn ọmọ tó lé pọ̀ mbẹ́ wọ́n mọ̀ dáadáa bí wàá sọ pé school yẹn ti mọ̀ pé ẹ jẹ́ ká kó àwọn ọmọ wọ̀nyí sí kíláàsì yìí o kọ́kàn wa lè balẹ̀ bóyá nǹkan tán ṣe nìyẹn. mo ní kíláàsì wa máa ń pariwo gan mo ní gbogbo àwọn tíṣà pátá ẹnìkan péré òun ló kápá kíláàsì wa wọn náà dẹ̀ ní vice principal ṣé vice principal yẹn ó máa ń dìgbà wá take àwọn subject kọ̀ọ̀kan òun ló le jù ní school wa wọn ò tí ì bí ọmọ náà tó lè confront vice principal wa tó bá béèrè question class báyìí agídí la fi máa rẹ tá a dáhùn gan torí òun mọ nǹkan tó máa bá lẹ́nu ẹ̀ now mo wá sọ mọ́ mi yẹn kó wá di ọjọ́ kan torí nígbà tí vice principal bá rìn káàkiri ní blọọkù kọ̀ọ̀kan mi ní kíláàsì o tó bá rìn ní passage blọọkù kọ̀ọ̀kan anybody tán bá ti kófìrí ẹ̀ báyìí wọ́n máa send the signal sí gbogbo kíláàsì ní vp báyìí everywhere máa dàbí ìgbà tí èèyàn wà níwájú fada nínú ṣọ́ọ̀ṣì tàbí tẹ̀yìn wà ní kóòtù níwájú adájọ́ àṣẹ vp ti wà lójú window tó odidi ìṣẹ́jú kan 60 seconds kò sẹ́ni tó mọ̀ ní kíláàsì wa ẹni tó ń gúṣíà ẹni tó ń mú pépà tó ń jù lu ara wọn ẹni tó kàn kí orin fújì mọ́lẹ̀ ní kíláàsì wa àwọn ẹnìkan wà bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ orin fújì mọ́lẹ̀ ní kíláàsì wa máa tọkùnrin tóbìnrin wá ní o kò sí kankan tó ṣẹ́ra o ṣe nígbà tí ẹnìkan nu wa máa kó fìrí báyìí lójijì tó kàn sáré lọ jókòó gbogbo àti mọ̀ pé something is wrong oh God
kíláàsì wa palọ́lọ́ lójijì ìyà tó jẹ wá lọ́jọ́ yẹn Ọlọ́run nìkan ló lè bá wa ṣàlàyé ẹ̀ ní ìyà tó jẹ wá ní ọjọ́ yẹn torí pé àwa wíà náà wọ́n á ní mọ́mì mú ní ṣé ó ti yẹ yín báyìí pé tẹ́ni kò mú wí kò mọ̀ pé Jésù ti dé ni mo ní tó bá ti àwí àpẹẹrẹ báyìí ti ẹ̀ bá torí kì í ṣe gbogbo àní Jésù lè sọ̀rọ̀ tó lè pàṣẹ at his presence ìjìpa lọ́lọ́ nìyẹn mo rí pé mọ́mì yẹn gbà oh my God torí pé ní òru ọjọ́ yẹn ni wọ́n rí ìṣẹ́gun mo rí pé àlàyé mi yé wọ́n dẹ̀ ní ìgbàgbọ́ sí oh my God Psalm 107 verse 29 sọ kìíní kan òun tó fún wa ní ìgboyà nìyẹn o tàbá sọ̀rọ̀ nípa ìgboyà ọ̀rọ̀ Ọlọ́run ló fún wa ní ìgboyà o ò ní nǹkan kan ọ̀rọ̀ Bíbélì nìkan ló mú ìgboyà wá o Bíbélì sọ pé ó sọ ìjì di ìdákẹ́rọ́rọ́ bẹ́ẹ̀ ni rírú omi rẹ̀ ó dúró jẹ́ it calms the storm so that all its waves are still gbogbo rírú omi ó dúró jẹ́ ó pa á láṣẹ bẹ́ẹ̀ Jésù Olúwa ẹ mú ìgbé ayé ìjì dákẹ́rọ́rọ́ kí wọ́n sì dúró jẹ́ nínú ayé mi láti òní lọ. Oh Lord, make my life storm calm and be still henceforth. Ìjì ayé mi mo ní kí tẹ bá mọ̀ ẹ máa dárúkọ ẹ̀ ohun tẹ rò pé ó jẹ́ ìṣòro yẹn gangan tẹ rò pé ó dàbí pé ó ní ipá àtàgbára jù yín lọ yẹn gan òun náà pè ní ìjì tó ní ipá àtàgbára jù yín lọ tó lè gbé èèyàn mi láàyè. Jésù Olúwa ẹ mú ìgbé ayé ìjì dákẹ́rọ́rọ́ kẹ́ ẹ mú wọn dúró jẹ́ nínú ayé mi lónìí ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ìgbé ayé ìjì Olúwa ẹ mú dákẹ́rọ́rọ́ ẹ mú wọn dúró jẹ́ nínú ayé mi ìgbé ayé ìjì Olúwa n ò fẹ́ gbé ìgbé ayé ìjì mọ́ mo kọ̀ ìgbé ayé ìjì o lórí mi lórí àwọn ọmọ lórí ìdílé lórí iṣẹ́ lórí àdáwọ́lé gbogbo ìgbé ayé ìjì Olúwa ẹ mú dákẹ́ 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 Olúwa ẹ mú parọ́rọ́ lórúkọ Jésù Olúwa ẹ mú dákẹ́ gbogbo ìgbé ayé ìjì nínú ayé mi Olúwa ẹ mú dákẹ́ ìgbé ayé ìjì lórí àlàáfíà mi ìgbé ayé ìjì lórí gbèsè gbogbo àwọn ìgbé ayé ìjì nìyẹn àwọn nǹkan tó dàbí pé ó lẹ́sẹ̀ jù yàn lọ àwọn tó dàbí pé ó lè gbé èèyàn mi ó yẹ bẹ̀ sí sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wò mo sọ kíníkan ní ọ̀sẹ̀ tó kọjá nínú àdúrà wa yìí prayer tàdé ń gbà lónìí ó tún fẹ́ prompt mi láti repeat ẹ̀ bóyá àwọn kan miss ẹ̀ tàbí wọn ò gbọ́ dáadáa àbí wọn ò fetí tó jinlẹ̀ wọn ò fi gbọ́ mo sọ fún yín wá wípé bí ọkàn bọ́ a ò bá balẹ̀ nípa tara a ò ní ìsinmi nípa tara a ò ní ìfọkànbalẹ̀ inú Ọlọ́run nípa tara gúlégúlé ní gbogbo ẹ̀ nípa tara mo ní ó máa affect spiritual life wa a affect ọ̀ràn wa àlákàlà bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀rí ẹ̀dẹ̀ kàn máa rí ẹlòmíà máa lálà aláyọ̀ kan péré a rí rẹ̀ ní Kùtàngórà a rí rẹ̀ ní Togo a rí rẹ̀ ní Ìjẹ̀bú a kàn máa rí rẹ̀ káàkiri a máa àlá short a máa short a máa oríṣiríṣi èyí tí ó bá dẹ̀ short ń bẹ nínú kan tìbọ́ látòrí òkè nínú kan lẹ́sẹ̀ nínú kan gé lórí oríṣiríṣi ó yẹ kẹ́ni ẹ ti mọ̀ pé kì í ṣe àlá ló ń lá o òun ò ní ìsinmi nípa tara ni ó máa affect the spiritual man sọ fún wa ìgbà yẹn ni oorun máa wà rowdy oorun máa wà troubled ìgbà yẹn ni oríṣi nǹkan máa dé báyàn lójú oorun tó bá dẹ̀ tí wọ́n á níbẹ̀ èèyàn máa leave ẹ̀ èèyàn padà wọ́n máa leave ẹ̀ padà a máa rò bóyá ogun ayé ni irọ́ ni o àìní ìsinmi nínú Ọlọ́run òun gangan ni root cause ẹ̀ now Bíbélì gbà wá ní ìyànjú kan mo fẹ́ ká sáré lọ wo ìyànjú yẹn ká tó tẹ̀síwájú Ecclesiastes chapter 7 verse 14 ìwé oníwàásù chapter 7 verse 14 ẹ máa gbọ́ bóyá nǹkan lédè òyìnbó gan ó ní in the day of prosperity be joyful màmá mi sẹ̀sìrà nígbà tí àkókò bá dára ẹnìyẹn nígbà ìbùkún nígbà ìtẹ̀síwájú nígbà promotion be what be joyful ṣe testimony ìyìn Ọlọ́run fògo fún Ọlọ́run tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn náà jẹ́ ká tẹ̀síwájú but in the day of adversity consider ṣùgbọ́n nígbà tí àkókò kò bá dára kí ló yẹ kéèyàn ṣe kí ni kìrìsìtẹ́nì ṣe lónìí nígbà tí àkókò bá dára orí òkè bẹ̀rẹ̀ àwẹ̀ immediately àwẹ̀ ni wọ́n máa gbọ́ pé àwẹ̀ wọn kì í tún gbà báyìí àdúrà wọn kì í tún gbà báyìí no máa sọ pé no máa sọ léraléra ní tí Bíbélì sọ ni wípé in the days of adversity kéèyàn kó consider kìnní kan náà kíni náà ó náà ni pé nǹkan tó máa consider ni pé surely God has appointed the one as well as the other so that man can find out nothing that will come after. now jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún wa Yorùbá kí n wá sọmọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀
mo bẹ̀rẹ̀ láti kà nígbà tí àkókò bá dára jẹ́ kí inú rẹ dùn ṣùgbọ́n nígbà tí àkókò kò bá dára rò ó Ọlọ́run tí ó dá ìkíní náà ni ó dá ìkejì nítorí náà ènìyàn kò lè ṣàwárí ohun kankan nípa ọjọ́ iwájú rẹ̀. Nǹkan tí bẹ́ẹ̀ ń sọ ni pé nígbà tí nǹkan bá da celebrate ẹ̀ ìyẹn Ọlọ́run lè lórí ti testimony san vow ṣe nǹkan tó bá wù ẹ́ give offering ṣùgbọ́n nígbà tí àkókò bá da consider ni ó ní kó ṣe don't pray for kọ́kọ́ consider kìíní kan náà kókó ní ìsinmi wípé Ọlọ́run tó ṣe nígbà tó dá yẹn ó fààyè tí ò dá lẹ̀ báyìí kí nìyẹn ń sọ fún mi pé ọjọ́ iwájú mi ònìkan ló wà lọ́wọ́ ẹ̀ ònìkan ló mọ̀ ònìkan ló lè ṣe. Now mo wá fẹ́ kọ́ wa ní àdúrà téèyàn ń gbà nígbà tí nǹkan ò bá dáa tó nígbà tí nǹkan ò dáa fún wa òótọ́ ni o èyí tó máa ń sọ̀rọ̀ mo ti sọ léraléra o ayé autobiography ò yọ ni ìgbà kan wà tí nǹkan ò dáa fún wa rárá mo sọ fún wa pé the first 5 years of our ministry 4-5 years èmi ìgbàdúrà ẹ̀fẹ́ anybody ṣùgbọ́n nígbà yẹn lọ́hùn àdúrà mi kan máa ń sábà tẹnu mọ́ mo fẹ́ kọ́ wa ládùúrà yẹn lónìí nígbà tí nǹkan ò bá dáa torí mo ti consider pé Ọlọ́run tó ṣe ńgbà tó dáa yẹn kò tí ì kú ó sì wà láàyè Ọlọ́run tó ṣe ńgbà tó dáa yẹn irọ́ kò rìtáyà Ọlọ́run tó ṣe ńgbà tó dáa yẹn irọ́ kì í ṣe pé ó sùn kó tó gbé. Now mo máa sọ pé Jésù Olúwa ẹ jẹ́ kí ọ̀la mi dáa ju òní lọ. Jésù God, oh Lord, let my tomorrow be better than today. Mo ti máa ń tẹnu mọ́ nìyẹn pé ìgbà mi nǹkan máa sọ bí àṣẹ ọ̀la mi máa dáa ju òní lọ. So mo fẹ́ ká fi gbàdúrà báyìí pé Jésù Olúwa ẹ jẹ́ kí ọ̀la mi dáa ju òní lọ. Oh Lord, let my tomorrow be better than today. Ẹ jẹ́ kí ọ̀la mi Jésù Olúwa ẹ jẹ́ kó dáa ju òní lọ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ jẹ́ kí ọ̀la mi ẹ jẹ́ kó dáa ju òní lọ. Ọ̀la mi dáa ju òní lọ. Ọ̀la mi dáa ju òní lọ gan o. Ẹ sọ pẹ̀lú ìgboyà pé ọ̀la yín dáa ju òní lọ. Ẹ tẹnumọ́sẹ̀ pé ọ̀la yín dáa èwo ló easy jù gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ṣé rí pé àdúrà yẹn short èwo ló easy ju ẹ̀yin ọmọ Ọlọ́run pé kò yéèyàn Olúwa ṣe ẹni tí ò gbórúkọ Jésù gan ayé ẹ̀ dájú báyìí lọ ẹni tí ò ṣe kíní kan àwọn àwò títí bá ìwọ lọ́hùn dípò ìtàn àwọn èèyàn fi how many sentences ló ti wà nù yẹn ẹ wo sentence lè Jésù Olúwa ẹ jẹ́ kí ọ̀la mi dáa ju òní lọ. Ok ẹ jẹ́ ká yí àdúrà yẹn padà Jésù Olúwa ẹ jẹ́ kí ọ̀la mi lógo ju òní lọ. Oh Lord, let my tomorrow be glorious than today. Ẹ jẹ́ kí ọ̀la mi lógo ju òní lọ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ jẹ́ kí ọ̀la mi lógo ju òní lọ ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀la àwọn ọmọ mi lógo ju òní lọ. Ẹ jẹ́ kí ọ̀la ìdílé mi lógo ju òní lọ. Ẹ jẹ́ kí ọ̀la aya mi lógo ju òní lọ. Ẹ jẹ́ kí ọ̀la ọkọ mi lógo ju òní lọ. Bẹ́ẹ̀ ṣe máa mú ní kọ̀ọ̀kan nìyẹn. Ẹ jẹ́ kí ọ̀la àwọn ọmọ mi lógo ju òní lọ. Ọ̀la mi lógo ju òní lọ ní orúkọ Jésù. Ọ̀la mi lógo ju òní lọ ní orúkọ Jésù. Ọ̀la mi lógo ju òní lọ ní orúkọ Jésù. Ọ̀la mi lógo ju òní lọ. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ó dà ẹ ká tún yí àdúrà yẹn padà bí mo ṣe máa ń yí padà nìyẹn o Jésù Olúwa ẹ jẹ́ kí ọ̀la mi ní ẹ̀rí ju òní lọ. ẹ má bọ̀dá ẹ má sọ ẹ̀rí tá a máa ṣe máa ti pọ̀ báyìí tẹ́ẹ̀rí iṣẹ́ ẹ̀ wà wájú rẹpẹtẹ ẹ̀ ń ṣe ẹ̀rí in 10 báyìí ẹ mọ̀ pé ẹ̀rí hundreds wà ẹ mọ̀ pé ẹ̀rí thousands wà ẹ mọ̀ pé oh God Jésù Olúwa. Lord, let my tomorrow have more testimonies than today. Jésù Olúwa ẹ jẹ́ kí ọ̀la mi ní ẹ̀rí ju òní lọ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀la mi ẹ jẹ́ ó lẹ́rìí ẹ tẹ̀lé a máa dúà yẹn o Jésù Olúwa ọ̀la mi jẹ́ kó ní ẹ̀rí ju òní lọ. Ọ̀la mi kó lẹ́rìí ju òní lọ. Ẹ̀rí ọ̀la mi kó pọ̀ ẹ̀rí ọ̀la mi kó pọ̀ ju tòní lọ. Ẹ̀rí ọ̀la mi kó pọ̀ ju tòní lọ. Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ já wọnú àdúrà àánú wa lọ. Ẹ já wọnú àdúrà àánú wa lọ. Ibi iṣẹ́ rí bí àdúrà àánú wa yìí tẹ́ ẹ bá ti bá wa tí bá pé first time yẹn nínú àdúrà yìí ibi láti máa ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. Ibi láti máa ń béèrè nǹkan tó kàn wá gbọ̀ngbọ̀n lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn máa ní style kan tá a máa ń lò. A máa ń change posture wa. Bóyá látàárọ̀ lónìí orí ìnàró lẹ́wà ẹ bọ́ sórí ìkúnlẹ̀ tẹ́ bá fẹ́ gbà ilé. Bóyá ẹ̀dọ̀bálẹ̀ tẹ́lẹ̀ ní ẹ dìde fún ẹ lè jókòó ẹ change posture tẹ́ fi ń gbàdọ̀ látàárọ̀ bóyá ẹ̀rìn bọ̀ látàárọ̀ ni ẹ lè jókòó báyìí tàbí kẹ́ kúnlẹ̀ tàbí kẹ́ dọ̀bálẹ̀ tàbí kẹ́ dúró lójú kan ó yẹ ẹ máa béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ máa béèrè ẹ máa ṣìpẹ̀ ẹ máa béèrè o ẹ máa béèrè
àsìkò ìgbà ń bè lọ́wọ́ Ọlọ́run ẹ má dákẹ́ ó dìgbà tí má ní kẹ́ dákẹ́ kẹ́ tó dákẹ́ àdúrà yẹn ẹ gbàdúrà tọkàntọkàn ẹ gbàdúrà ẹ jẹ́ ká àdúrà yẹn wọnú egungun yín ẹ jẹ́ ká àdúrà yẹn kanlẹ̀ ẹ má gbà á láì ní ìgbàgbọ́ sí nǹkan tẹ́ ń sọ o ẹ gbà á pé tí gbàgbọ́ ó yẹ má gbàdúrà lọ. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tún tẹ́ fún wa orí ọ̀fẹ́ ńlá tẹ́ fún wa àwa náà rí àwa kẹ̀ kí la jẹ́ kí la jámọ́ tá a fi ní àǹfààní láti wá níwájú yín pẹ̀lú ìgboyà. Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa ayérayé Olúwa ẹ gbà ìyìn wa. Mo máa gbàdúrà fún yín pé ìjì ayé yín ó pa lọ́lọ́ lónìí, ìjì àìsàn, ìjì gbèsè, ìjì àìrí, ìjì àìníwèé gbèlú, ìjì àìrọ́wọ́yọ, ìjì àìdébi tó yẹ kí èèyàn dé ní orúkọ Jésù Kristi wọ́n pa lọ́lọ́ lónìí ayé yín lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà pé gbogbo tẹ́ wí lónìí pátá nínú àdúrà yín àti ẹ̀bẹ̀ yín lórúkọ Jésù Kristi ẹ ó rí ẹ̀rí ṣe lórí ẹ̀ lórúkọ Jésù Kristi. Mo ní ẹ ó láyọ̀ lórí ẹ̀ lórúkọ Jésù Kristi. Bíbélì sọ fún wa ó ní afúrúgbìn tó fi ẹkún fúrúgbìn ó ló máa fayọ̀ ká lórúkọ Jésù Kristi. Àdúrà yín tẹ́ ti fi ẹkún fúrúgbìn lónìí ẹ ó fi ayọ̀ ká lórúkọ Jésù Kristi. Mo lẹ́ fayọ̀ ká lórúkọ Jésù Kristi. Ọlọ́run á gbàgbé ìkùnà yín àná, Ọlọ́run á ṣàánú yín lórí ìkùnà yín àná, Ọlọ́run á dáríjì lórí ìkùnà yín àná, á fún yín ní ìgbé ayé tuntun lónìí lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà pé kọ́lọ́run kó pàṣẹ ọ̀rọ̀ tuntun sínú ayé yín tí ayé yín á fi gba ìyàtọ̀ tí ayé yín á kún fún ẹ̀rí tẹ́ ẹ máa gbé nínú ìyìn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó ṣe lórúkọ Jésù Kristi. Ọlá yín ó dáa jù ní lọ, ẹ̀rí yín lórúkọ Jésù ó dáa jù tòní lọ ní orúkọ Jésù Kristi. Ògo ọlá yín lórúkọ Jésù Kristi ó dáa jù ògo tòní lọ. Ọlọ́run ayérayé lórúkọ Jésù yóò dáwọ́lé yín, ìyanu á ṣẹlẹ̀, ògo ní fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ló bẹ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run ìdàpọ̀ tí ẹ̀mí mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó dáwọ́lé yín, kọ́lọ́run kó ṣàánú fún yín, kọ́lọ́run kó fún yín ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí. Gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.